fẹ́ kí gbogbo wa ká gbọ́rọ̀ tí ìyá yìí sọ nínú fídíò wọn ẹ jẹ́ ń gbé yín débẹ̀. ṣé nǹkan kan ṣe ìyàwó Prophet Olúalọ́ṣà? mo wá ṣàkíyèsí pé ìjà ṣẹlẹ̀ láàrin wọn ni. ìjà tó wá ṣẹlẹ̀ yẹn o, ìyàwó àtọkọ wọn ti fira wọn sílẹ̀. àwọn ẹbí ìyàwó wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn. mo ń sọ fún yín, ẹ má gbàgbé pé personal observation mi ni. àwọn nǹkan tí wọ́n ń gbé sórí social media tí mò ń rí, tí mò ń gbọ́, òun ni mo fi ń wo àwọn nǹkan tèmi ń sọ o. èmi ò lọ bá ẹnikẹ́ni láti ṣe interview. Personal observation mi ni pé ìjà ṣẹlẹ̀ láàrin wọn nígbà tí wọ́n interview màmá ní mò ń bẹ Olúalọ́ pé kó jẹ́ ká parí ọ̀rọ̀ yìí, kó jẹ́ kí ìjà, ó ní màmá sọ statement yẹn, èyí tẹ́ bá wò mí nígbà tí mo ṣe fídíò lórí kíní yẹn, màmá ní mò ń bẹ pé kó jẹ́ kí ìjà yìí ó tán. ìyẹn ló ń sọ ìfìdímúlẹ̀ pé observation mi pé ìjà wà láàrin wọn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ nìkan ẹyọ kan, nígbà tí màmá sọ pé ọmọ 8 làwọn bí, àkínká ọmọ fọlọ́mọ o, kọ́lọ́run kó gbogbo àwọn ọmọ wa láwòye. ìyàwó Olúalọ́ ni ẹlẹ́ẹ̀keje, so gbogbo àwọn ní ẹlẹ́ẹ̀kẹjọ, ìyàwó Olúalọ́ ni ẹlẹ́ẹ̀kẹjọ, she's the 8th child, the last child of that family. àwọn ẹ̀gbọ́n méje tó wà níwájú, ẹnìkan nínú wọn larí tó sọ̀rọ̀, ìyẹn náà ń pè ní Fúnkẹ́, àǹtí yẹn nìkan larí tó sọ̀rọ̀, tá a gbọ́ ọ́díò wọn, tá a dẹ̀ tún rí fídíò wọn tí wọ́n wà tí wọ́n interview wọn. àwọn ẹ̀gbọ́n tó kù, àwọn 6 tó kù, àgbóhùn wọn láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé òkè bóyá lóòótọ́ tàbí irọ́ ni pé Pastor Olúalọ́ ó fìyàwó ẹ̀ ṣe kankan bí àwọn èèyàn ṣe ń rò pé ó rí. èmi ò kí n fẹ́ kí á wà sentimental, torí ẹ̀ ni mo ṣe rọra ń sọ bí mo ṣe ń sọ yìí. mi ì fẹ́ sọ kí nǹkan máa dájọ́ pé kí nǹkan máa ṣe pé no. so nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí nínú interview tí Mr. Y àbí kí náà ń pe orúkọ máa yìí táwọn náà wá ṣe, mo wá lọ wo interview máa yẹn náà. Pastor ló náwó school mi jẹ tó jẹ́ kí n take because ó ṣẹlẹ̀ sọ́dọ̀ nǹkan tí interview tí Mr. Y wá ṣe pẹ̀lú man tó pè ní Tèmítọ́pẹ́ Kọ́láwọlé Paul yìí, mo wá tún gbọ́ interview yẹn torí pé ẹni yìí ni wọ́n ránṣẹ́ tó ń lọ síbẹ̀ tó ń bá àwọn èèyàn tó jẹ́ ẹbí obìnrin yìí tó ń bá ẹbí wọn sọ̀rọ̀. ẹ wá gbọ́ nǹkan tọkùnrin yẹn náà tún sọ. mo wá bẹ̀rẹ̀ sí ní ronú lórí àwọn nǹkan yìí pé òkè ṣé ìyàwó Olúalọ́ sọnù. Number 1, màmá gbogbo alárí fídíò yẹn, mo play video voice note màmá níbi tí màmá ti sọ wípé Yẹ́misí Òbe ìyàwó Olúalọ́ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan wọ́n ń sọ̀rọ̀. I will still play it for you people. wọ́n ní màmá ní pé òun àti màmá ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, màmá ń ṣẹ́nu kù. ẹ̀yin tẹ́ bá rí interview yẹn, màmá ń ṣẹ́nu kù, bóyá nítorí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn, bóyá àwọn Fàájà Nation, bóyá wọ́n ti fún màmá ní instruction pé kán má bá àwọn èèyàn sọ̀rọ̀ tàbí kán má dá àwọn èèyàn lóhùn tàbí kán má rọra put ọ̀rọ̀ wọn, ó jẹ́ kí màmá máa ṣẹ́nu kù. ṣùgbọ́n a lè rí fact wípé àwọn ẹ̀gbọ́n Yẹ́misí Òbe kan wọ́n ń bá Yẹ́misí sọ̀rọ̀ tí kò dẹ̀ hàn sí màmá. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí wá dé ta, tí wọ́n gbé ọ̀rọ̀ yìí síta tó di pé wọ́n dragi Pastor Olúalọ́, wọ́n jẹ́ kí màmá, mo rò wípé àwọn ọmọ màmá kàn sí wọn pé Yẹ́misí wà dáadáa o. ṣùgbọ́n kí wá ni ó dé tí Yẹ́misí ò ṣe bá màmá ẹ̀ sọ̀rọ̀? kí ló dé? ìbéèrè tèmi wá ni pé kí ló dé tí màmá fi ń béèrè ọmọ wọn lọ́wọ́ Olúalọ́? màmá jẹ́ ká mọ̀ pé Olúalọ́ sọ fáwọn pé àwọn ti jà, àwọn ti kọ ara wọn. wọ́n lè jẹ́ ká mọ̀ pé Olúalọ́ ní kí Yẹ́misí bóun kó àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n ní ó fún un ní gbèdéke pé ìgbà báyìí kó bá mi kó àwọn ọmọ mi. ohun tó fàjà àmọ́ ó ṣeé ṣe ká mọ̀ lọ́jọ́ iwájú, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí èmi ṣàkíyèsí òun ni mò ń sọ nípa ẹ̀. mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kan náà sí nǹkan tó fàjà wọn gan, torí kò kàn mí. is marriage, is their personal life wọn ni. bẹ́ẹ̀ tí a bá rí lórí social media, ó ṣeé ṣe kí n sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ iwájú. ìbéèrè tèmi wá ni pé nígbà tí màmá mọ̀ wípé àwọn ọmọ àwọn kan, ó dà pé àwọn ọmọ wọn ti wà divided into 2 lórí ọ̀rọ̀ yẹn. observation mi ni mò ń sọ, àkíyèsí tèmi òun ni mò ń sọ. àwọn ọmọ wọn kan ti wà divided lórí ọ̀rọ̀ yẹn. so àwọn kan wọ́n bá Ìyábọ̀ Òbe sọ̀rọ̀. èyí ẹ̀gbọ́n tó sọ̀rọ̀ tó grant interview yẹn, Fúnkẹ́ àbíkí lórúkọ ẹ̀, ó ṣeé ṣe kóun má bá Ìyábọ̀ Òbe sọ̀rọ̀ nítorí pé ó sọ pé ó ti block àwọn nọ́mbà yẹn ò lọ mọ́. tóun bá pè ó kàn máa ring ni wọ́n ní ó nobody àbí kó máa wọ voice mail. màmá ní ó block àwọn ni, ipe ọmọ màmá ìyẹn Ìyábọ̀ Òbe ó block àwọn. kí ló lè fà á tí ọmọ fi lè block ìyá ẹ̀, tó block nọ́mbà ìyá ẹ̀? ara àwọn question tó yẹ kí àwọn Fàájà Nation máa wádìí nìyẹn. kí ló lè fà á tí ọmọ fi máa block nọ́mbà ìyá ẹ̀? kí ló lè fà á tí ẹ̀gbẹ́ ẹ̀ gangan ò fi reach out sí, tí ẹ̀gbẹ́ ẹ̀ fi ń pè é tí kò dẹ̀ gbé call ẹ̀gbẹ́ tí ò dẹ̀ pè wọ́n padà? kí ló lè fà á? ara àwọn kan tó yẹ káwọn Fàájà Nation kí wọ́n ṣe ìwádìí lé lórí nìyẹn. kọ́kàn má ṣe ìṣe pé torí pé wọ́n ṣàfẹ́ tú àṣírí prophet àbí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé fake prophet lẹ́nìkan. kọ́kàn má ṣe ṣe bẹ́ẹ̀. kọ́kàn má ṣe ṣe pé torí pé wọ́n ti fojú sùn pé bí àwọn ṣe fẹ́ kọ́rọ̀ yẹn ó jẹ́ nìyí. kọ́kàn má ṣe ṣe bẹ́ẹ̀. kí wọ́n wádìí pé kí ló dé tí Ìyábọ̀ Òbe fi lè block màmá tó bí nínú? kí ló dé tí ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ àkọ́bí màmá ẹ̀ ẹni tó gbé lọ́dọ̀ ẹ̀ ní fáàkì
torí àǹtí yẹn sọ pé ọ̀dọ̀ òun ló ń gbé ní fàkì kó tó di pọ̀pọ̀ ẹ̀ wá mú lọ sẹ́kọ̀ọ́ kí ló dé tí àǹtí yẹn tó fi lè máa pe irú ẹni yẹn fi lè máa pe nọ́mbà ẹ̀ tí kò dẹ̀ ní gbé tí ò dẹ̀ ní pé wọ́n padà mo rò pé yẹ káwọn Fàdá Nation lè ṣiṣẹ́ lórí yẹn ibi tí mo wá tí màá fẹ́ fi ṣe ìparí ọ̀rọ̀ yẹn ni wípé kí n tó sọ ìparí yẹn ẹ jẹ́ ká gbọ́. ó wá sọ wípé tá a bá rẹ nìkẹ́ni bó ṣe máa ń san gbogbo iṣẹ́ pé tó bá ní tí pásọ̀ kan ti fìyà jẹ àwọn ti ṣe kọ́kọ́ rí tẹ́lẹ̀ káwọn kó wá san so kéèsì ìlú Yorùbá dé yẹn ni mo kọ́kọ́ fẹ́ sọ fún. ló gbé yín dọ́dọ̀ ẹ̀. tó létà mo wá sí pẹ́ǹtì yẹn mo wá sọ ti bàbá Olúwa lọ fún. ẹ̀yin gẹ́gẹ́ bí fídíò kan tí ó ń gbó viral lẹ́jọ́ mẹ́ta yìí tí Rotimi Daniel wá sọ online ó ń pè ní olè ó ní káwọn ìmọ̀ báyìí dòwò pọ̀ ó ní ẹjọ́ lóòótọ́ ó rẹ̀ dalẹ̀ fún ìyá ìjàjẹ́ olórí burúkú ẹ̀ ó fún ìyá ìjàrá kiri sínú kiri ẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé yàrá yàrá mo wá sọ fún wọn mo ní àdàbí tó bá jẹ́ pé ọmọkùnrin sọ pa mi òótọ́ ni kí gbogbo ìgbó kó mọ́ mi jẹ́yìn jẹ́yìn sọ nígbà tó bá ti jẹ́ pé rọ gbogbo ìgbó yà máa mú àwọn fámìlì yín àwọn obìnrin times 10 reason ni wípé olódodo máa ń láyà bí kìnìún clear conscious to clear accusation secondly ó ní mo ta láyẹ̀ wá ní sọ̀rọ̀ ni. ìyẹn bí ẹ bá Bàbá Gabriel ṣiṣẹ́ rí kò fún yín ló ń pàtẹ́ máa ṣiṣẹ́. Bàbá Gabriel ṣiṣẹ́ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ní èpè ní Kòròdú. ọdún mélòó. ìyẹn kọ́ ni mo fẹ́ pè ọ̀rọ̀ màmá ni mo fẹ́ play mo ń fast forward ẹ̀ ni. ìyá tó ń sọ fún wọn wípé a lọ sí MTN office ọpẹ ni ọ̀hún tètè dé bóyá kò rí kíní ọ̀hún ṣe a ò rí ṣe ìyẹn wọn tó gba WhatsApp tó ẹni tó parọ́ mọ́ mi ni mo sọ fún yín tó sọ fún Rotimi Daniel obìnrin tájọ́ lọ́bẹ̀ ìyẹn wọn tó gba sádùn wọn bá ṣe ìyá náà kò ṣe kọ́. ọkùnrin tí ó lọ ń ṣe interview tí Awíkóńkó ń ránṣẹ́ lélẹ́ ló ń sọ̀rọ̀ yìí ó ń sọ gbogbo àwọn part tí mo ti ṣe tẹ́lẹ̀ nítorí ẹ̀ mo ṣe ń fast forward ẹ̀ but níbi báyìí ló ti ń sọ ibi tí Awíkóńkó ti sọ pé ó jí owó ìyá ó fi fóònù yára data 5,000 níbi báyìí tó ń ṣàlàyé àti obìnrin tán jọ lọ tó níyẹn náà jí 10,000 yá I don't want to talk about that but the main point tẹ́mi wá sọ̀rọ̀ lé lórí. ìyá olórí burúkú ò dẹ̀ sọ fún wọn ti ṣe ìjẹ́mọ̀ pé ìyá tó ṣe fídíò ṣé ń gẹ̀tì mi ìyá tó ṣe fídíò náà. ìyá Yẹ́misí Òbe ìyàwó Olúalọ́ ni máa yí ń pè lórí burúkú o kẹ́ ẹ lè mọ̀ bí ayé ṣe rí ìyá arúgbó yẹn ni bọ̀bọ́ yí ń pè lórí burúkú òun ló lọ ṣe interview fún wọn o ẹ máa gbọ́ lọ. pé kọ́mọ dàbí adájú pé èmi kọ́ ló gbowó èmi kò ní bẹ́ẹ̀. ẹ wá dáhùn ìbéèrè méjì sọ ó ní eventually wọ́n find out ní MTN office wípé bọ̀bọ́ yìí Kọ́láwọlé kọ́ ló jí owó ìyá pé bọ̀ tó yẹ kí ìyá padà sọ̀rọ̀ pé kì í ṣòun ló ń jówó yẹ kí ìyá padà sọ̀rọ̀ ní orí social media pé bọ̀ tí ìyá ò sọ̀rọ̀ rísì tó ṣe ń pe ìyá àgbàlagbà yẹn lórí burúkú nìyẹn ẹ máa gbọ́. padà síbẹ̀ mo lọ sí pé ní tí ìsọdẹ lẹ́tọ̀ so ẹ padà bèrè lẹ́tẹ̀ bèrè ṣe sá. ohun tí mo béèrè ni wípé Rotimi Daniel a gbọ́ wípé gbà tó gbéṣẹ́ fún yín pé kẹ́ sọ̀rọ̀ ìyá yẹn ó sanwó iṣẹ́ fún yín. ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Bíbélì ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó bá bọ́ fún mi ní nǹkan tí ẹ̀rí ẹ̀ fi pa mí ṣe rí ládìgbà tẹ́lẹ̀ àti ẹ̀ ti mọ́ra ó sọ pé ó máa ń sanwó ọmọ mi tí máa fẹ́ lọ́wọ́ ọmọ mi ó máa ń fún lówó. mo try láti Rotimi Daniel níṣẹ́. ìyàbọ̀ tẹ́lẹ̀ yàrá báwọn. gbogbo àwọn bloggers wèrè ń gbà mí they don't know how to present issue they don't know how to follow issue okay for instance ìyá ń sọ fún àwa ní ìjẹ́rìí tásùn lọ́bẹ̀ pé mo ní màmá mo ní ìṣègbè sọ́jà ìpẹ́ ìkọlẹ̀ gbèsè fúnlọ́tì ó ní ẹ̀hún kọ́ níbẹ̀ tó ọmọ òní ọlọ́mọ ológun mo lọ́mọ yìí ó ní Dayọ̀ tó wà ní London tẹ́fà dẹ̀ fọ́nù program olórí burúkú wèrè láti ilẹ̀ ó máa ń sọ. ṣe ti ń gbọ́ màmá lòun kọ́ lòun rán Awíkóńkó níṣẹ́ pé ọmọ òun tó wà ní London ni ló ránṣẹ́ but now màmá tún ti ń sọ pé anybody ò lè wá interview àwọn àfi tó bá jẹ́ Awíkóńkó nobody so gbogbo àwọn tó ń lọ láti interview màmá ò fún wọn ní opportunity yẹn mọ́ àti ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbe èyí fún kẹ́yìn náà kò fún anybody ní opportunity láti interview wọn except tó bá jẹ́ látọ̀dọ̀ Fàdá látọ̀dọ̀ Rotimi Daniel inú ìtún ti ẹja gbọ́. ní my two lọ́ọ́ jàmàlà mi ò rẹ́ gbọ́dọ̀ yẹn rí ọmọ tó bá wà bí ẹ̀ṣẹ̀ olóòtú mọ̀ látàyà lálùbọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó wà Nàìjíríà oníṣòwò ọ̀rẹ́ òní oníṣòwò dẹ̀ lè bèrè ọ̀rẹ́ ìyá olórí burúkú wa sọ wípé Dayọ̀ ló gbéṣẹ́ fún olóòrẹ́ Rotimi Daniel nípa ìjọba nílùú òyìnbó ẹ̀fọ́ ìdè ìbò ní ìbọn àgùkọ ti sọ́rí pé òun ọmọ màmá kọ̀ọ̀kan nílùú òyìnbó kò mẹ́ṣẹ̀ rí o. nǹkan tí mo fi sọ̀rọ̀ àwọn blọ́gà onírànù nìyẹn tó ọmọ bó ṣe máa tápù iṣu rẹ owó kọ̀ọ̀nà lé èmi sì mo rẹ́ẹ̀dì mo ti sọ mo sọ fẹ́ nìkan mo fẹ́ máa ṣe èmi kò fẹ́ máa ṣe fún náà ṣẹ́bí àgbókò ṣe ń ṣe yẹn èmi kò fẹ́ máa ṣe kí máa gbóǹkẹ̀ kí máa ṣe kí máa ṣe kí náà kọ́ máa jù kọ́ máa jù ṣe ó ní pé kò sí kírísà kankan tó ń rí àyè tó ń ráyè dáhùn dáadáa bẹ̀rẹ̀ mo fẹ́ máa fún bá tó kọ́ńbà lórí mo ti rí wípé abanijẹ́ ni. ẹ jẹ́ kí bèbèrè lọ́wọ́ yìí abanijẹ́ ni. ẹ jẹ́ kí bèbèrè lọ́wọ́ yìí lẹ́nu gbà tí ẹ bá Rotimi Daniel Awíkóńkó rìn pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ọ̀rẹ́ yín àti ọ̀rọ̀ bàbá Olúalọ́ ẹ jẹ́ bèèrè báyìí nínú ọ̀rọ̀ ìyá ìyàwó Olúalọ́ ìyá Ìyábọ̀ ṣé lóòótọ́ ni wọ́n wọ́ ọmọ wọn. mo fẹ́ kẹ́ gbọ́ ibi báyìí. ṣẹ́ni tẹ́yọ̀ sí. ọlọ́wọ́ àbẹ̀. ọlọ́wọ́ àbẹ̀ o. ṣẹ́ni gbà tí a lọ sọ́dọ̀ màmá for the first time. àkọ́kọ́ màmá gbé wa lọ́dọ̀ mi. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ibi báyìí dáadáa ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye kẹ́yìn náà wá sọ kẹ́ ẹ sọ kí ni àkíyèsí tẹ́ ẹ ṣe nípa ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ kẹ́ ẹ fi sínú comment section ẹ ṣé. jọ ó ní òun ṣáàjì fóònù bí a wá ṣe ti méjọ tán. useless woman tájọ lọ yẹn wá ní màmá ṣé kò sí fọ́tò wedding kankan lọ́wọ́ yín ni àbí méjọ ó bẹ̀ lọ méjọ méjọ ní kò sí lọ́wọ́ oníbẹ̀ ó máa ń rí lórí fóònù màmá yẹn ibi tí wọ́n ti jọ ya fọ́tò pẹ̀lú Olúalọ́ àtòun àti ìyàwó àti màmá àwọn àni òkè màmá fóònù nǹkan ó ní òun ṣáájú olúwa lọ́dọ̀ òkè tá bá débẹ̀ àmà máa ṣe tábìlì tì so ìbàdàn wá jáde ní kéètì mi lọ́dún wọn ti mákẹ́tì mi ẹ̀ ní kọ́kọ́ papọ̀ wọ́n ti mákẹ́tì so ẹ mọ́kọ́ tí àìsàn bá ti mo bèrè lọ́wọ́ ẹ̀ ni tí bá parọ́ mọ́ ìyá yẹn ṣáà rí ẹ̀mí ẹ̀ mo bìlí lórí kíní kan sàn wọ́n ní tí ògùn yọba dáyàn lójú ó máa fi ń gbádùn yes mo lè fún nọ́mbà ìyàwó mi láti kọ́ láti bí 7 years báyìí ó ti lé 7 years báyìí gbọ́mọ̀ a máa sọ fún yín pé tí dáàdi Daniel bá ti ń pe tó bá ti ń bẹ́ẹ̀lì búra tó bá ti ń pe tó ti ń búra pé òótọ́ ló ń sọ
ní búra sọ̀rọ̀ torí mo mọ̀ pé tó bá lọ lógun oṣù ṣe bẹ́ẹ̀ ní búra sọ̀rọ̀ ní bu náà bá ṣe jáde lẹ́nu bí wọ́n á bèè lọ́wọ́ ìyá yẹn mo ní màmá mo ní ṣe lóòótọ́ ní ti ẹ̀rọ ìbá sọ̀rọ̀ náà ó ní lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀wọ̀n nígbà ọjọ́ mẹ́ta ó ní àìgbàgbọ́ iná ṣẹlẹ̀ ní tó ń sọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ó láwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ pé wọ́n rí bá sọ̀rọ̀ ṣé ń gbọ́ màmá ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ pé wọ́n ń rí bá sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí ọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ṣẹlẹ̀ léyìí tí mo sọ níbẹ̀rẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹ̀gbọ́n Yẹ́misí wọ́n ṣẹ̀ṣẹ̀ reach out sí màmá wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún màmá wọn pé Yẹ́misí wà òkè ó wà dáadáa ẹ lọ jókòó jẹ́ ẹ yé pariwo lórí social media nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ yé sọ pé ó ṣẹlẹ̀ àkíyèsí tí mo ṣe nìyẹn mo sì wá ṣàkíyèsí mi wípé ó dàbí ẹni pé àwọn ọmọ màmá yẹn àwọn kan ò bá màmá sọ̀rọ̀ mọ́ ìdí tí wọ́n fi bá màmá wọn sọ̀rọ̀ mọ́ mi ò mọ̀ torí màmá sọ nínú interview kan tí mo rí tí n bá rí fídíò yẹn mo sì máa gbé wá tí màmá sọ wípé ibi tán ti ń bi màmá léèrè màmá ní àwọn yẹn fi wọ́n sílẹ̀ òun ò ní nǹkan kan bá wọn ṣe àwọn ọmọ màmá nìyẹn léyìí tó fi hàn wípé màmá àti àwọn ọmọ wọn kan wọn àárín wọn ògún ó ṣeéṣe kó jẹ́ nítorí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé o ẹja máa gbọ́ ìfẹ́ mi sọ. tí mo ti báyà yẹn sọ̀rọ̀ tí mo ti bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ ẹ̀hún tún láwọn ọ̀dà sísá wọn kan tí mo bá sọ̀rọ̀ ẹ̀dọ̀ mọ̀ wọ́n ní yáyẹ kúkẹ́ ọmọ mẹ́jọ sá. mẹ́jọ ló bí lójà Ìyábọ̀ ní Àbíkẹ́. then at least ó dàbí pé mẹ́ta wà lábúrò ǹjẹ́ mọ̀ pé ó ní kọ́ńtà ń bá sọ̀rọ̀ ìjọ kan gbàdá lọ sí FFC ǹjẹ́ mọ̀ pé yẹn ní kọ́ máa pè wọ́n sí kọ́ máa pè jáde pé ẹ̀gbọ́n wọn pé àwọn ọmọ kò wà pé bẹ́ẹ̀ àwọn tún màmá ló sọ pé wọ́n wà. ṣẹgbà wọn ní ẹgbẹ́ ẹ̀ kan táwọn pè ó ní kọ́ máa pè wọ́n sí ọ̀rọ̀ yẹn rárá ṣùgbọ́n àwọn mọ̀ pé Yẹ́misí wà màmá àwọn ló ń wà mo rò pé ọ̀rọ̀ yẹn ó yé wa ó ń fi hàn wá pé àwọn yẹn ń bá àbúrò wọn sọ̀rọ̀ màmá ni ò bá sọ̀rọ̀ òun ni ò fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀ ìdí tí ò ṣe fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀ àmọ́ kò kàn wá ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n lè lọ ṣe research wọn lórí ẹ̀ wọ́n lè ṣe findings wọn lórí ẹ̀ kàn mọ́ ìdí tí Yẹ́misí Òbí ò ṣe fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ Fúnkẹ́ tó fi jẹ́ pé àwọn yẹn náà ń bọ́ sórí social media I don't know it ẹja gbọ́. ìkànnì wọn ní sẹ́yìn pé bọ́lẹ̀ wá interview ẹ̀ lẹ́kọ̀ọ́ onírọ̀ àyọ̀ jẹ́ mo fẹ́ kí wọ́n wá àwọn tó wà lábúrò yẹn lọ́jọ́ kó tó ń jẹ́ kó fún ṣé mo pé ọ̀rọ̀ yìí sì báyìí mo fẹ́ sọ pé kò sí country tó ti gbọ́rọ̀ yìí. kò sí gbogbo àgbáyé ti gbọ́. now ìjà ṣe báyìí then àwọn ẹgbẹ́ yẹn á dẹ̀ wá kíkún wọn wá keep silent torí pé wọ́n jẹ́ fún àti wọn gbúrú ẹ̀ rárá wọ́n dẹ̀ come out. àbí wọ́n sọ̀rọ̀ dáhùn. they will talk to the bloggers over there in abroad to help them out that they really want to see wọn fọdà àwọn ọpọlọ ṣe kọ́ máa lọ sẹ́ńtì kọ́ máa lọ rí burúkú tí wọ́n èrò déètì but èmi kí ni pé nǹkan tí wọ́n ṣe fi gbé pamọ́ fún yà ni wípé they believe that mama ti jẹ fọ́ in which I believe pé mama máa ṣe kí ni ó máa tún fẹ́ kí ẹ̀fọ́ kí mama bẹ̀rẹ̀ bí kan pé kí bàbá ọ̀nà lọ́jọ́ kí ìjà parí ẹ̀ bá gbọ́ kí ni ẹ̀ lọ. ṣé àmọ́ pé mi náà sọ̀rọ̀. àwọn kí lórúkọ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n tó kù tó ṣe bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ kọ́ fẹ́ ra mọ́ orí. òun sọ pé ó dàbí pé àwọn ẹ̀gbọ́n tó kù ò fẹ́ kí Olúalọ́ àtìyàwó ẹ̀ fẹ́ ra wọn mọ́ wọn fẹ́ kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ ìtorí ìyẹn ni ó ṣe blọ́ọ̀kì màmá pé màmá máa bẹ̀ pé kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ kò dẹ̀ fẹ́ kí màmá put pressure pé kó ń padà sọ́dọ̀ ọkọ léun lórí ìdí tó ṣe blọ́ọ̀kì màmá nìyẹn mi ò mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ o à ń gbé sọ́tún à ń gbé sósì ni o pé ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ pé màmá ń wà lé lọ́rùn pé padà sọ́dọ̀ ọkọ ẹ má bọ́ ọkọ ẹ jà ó ṣeé ṣe ẹni tó ń lọ ṣe tàbí fún wọn ló ń sọ nǹkan yẹn ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ẹ já gbọ́. àwọn yẹn sì báyìí wọn wá fẹ́ kí màmá ní access sí wọn bá máa ní access sí ó máa dán ọdún padà sọ́dọ̀ ọkọ ẹ̀ lóko jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe Ìyábọ̀ Yẹ́misí Òbé sá. gẹ́gẹ́ bí nǹkan tó ṣe kẹ́kẹ́ fi wò ó dúpẹ́ wà nù fíìmù yẹn. mo ní kò sí nǹkan tó ṣe báyìí lọ́dọ̀ àwọn báwọn ẹbí sọ̀dá lọ sí kíní kò sí nǹkan tó ṣe. bẹ́ẹ̀ pé ìtẹ́rí invisible ẹ̀ tó wà kíní ẹ̀ tí ò visible yẹn ni pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbúrú ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kó wà lábẹ́ bẹ́ẹ̀ bí ṣe ń wo màmá bí màmá ṣe ń sọ̀rọ̀ yìí ó kẹ́ wọ́n lójọ́ tí wọ́n bá tàzán sọ̀rọ̀ lórí kiri màmá àwọn arúgbó tó sẹ́ni 20,000 sí. wọ́n tún sọ pé kó sọ̀rọ̀ kan pé ẹ̀wọ̀n tí ì di kíní yẹn o ó sì yàtọ̀ sọ ìyẹn tó wá béèrè ó ní kó sẹ́ni tí owó kí náà sẹ́ni sí. ìyẹn ní kó àbíkó fún ìyá ìlówó regularly. ó tún fún ní 50,000 again. ṣé a wá lè sọ pé owó tó ń fún màmá ló jẹ́ kí màmá máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ sí orí social media ṣáà lè sọ bẹ́ẹ̀ ṣé bí ń pa màmá ni ebi ò pa màmá yẹn ebi ò pa wọn bẹ̀ tí wọ́n fẹ́ rí ọmọ wọn bẹ́ẹ̀ ni ó dẹ̀ yẹ kán rí ọmọ wọn mi ní play jù báyìí lọ ó sì kù bẹ́ẹ̀ kókó tí mo fẹ́ lò òun láti gbọ́ yẹn Ìyábọ̀ Òbí ò sọnù ó wà níbì kan tó feel pé òun ò fẹ́ yọjú sí màmá òun ó feel pé kò necessary kóun yọjú sí ẹ̀gbọ́n òun ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan wọ́n ń bá sọ̀rọ̀ wọ́n mọ̀ pé wà ní àlàáfíà àti òun àti àwọn ọmọ ẹ̀ ìbéèrè mi tí mo wá fẹ́ fi parí ẹ̀ tí mo sọ ni pé ṣé ọwọ́ Prophet Olúalọ́ ló yẹ kí màmá ti béèrè Ìyábọ̀ Òbé nítorí nǹkan tá a gbọ́ yìí pẹ̀lú nǹkan tá a gbọ́ nínú fídíò yìí àbí nínú ọ́díò yìí ẹ jẹ́ ká fi òye gbé gbogbo àwọn èèyàn tá a bá mọ̀ yìí pé lóòótọ́ a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn tí ó dẹ̀ jẹ́ wípé a kì í wà sentimental pẹ̀lú nǹkan tá a gbọ́ yìí ṣé màmá tó ń wá Ìyábọ̀ Òbé ṣé ọwọ́ Olúalọ́ ló yẹ kán ti béèrè àbí kán lọ béèrè lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀. no nínú àwọn ọ̀rọ̀ tí màmá yìí sọ mo rí àwọn ọ̀rọ̀ kan dìmú àkọ́kọ́ àwọn náà ní àwọn ò tí ì rí òkodoro ṣùgbọ́n personal view tàwọn làwọn ń fi síta lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé bó ṣe lọ́dọ̀ gbogbo àná nìyẹn àwọn wá sọ̀rọ̀ kan wípé bóyá nǹkan tó fà á tí a fi ní àǹfààní láti mọ ibi tí ìyàwó bàbá Olúalọ́ wà ní wípé ìjà wà láàrin àwọn méjèèjì èmi wá fẹ́ béèrè
tí bàbá Olúalọ àti ìyàwó ẹ̀ bá tiẹ̀ ń jà ṣé ó ṣeé ṣe kí wọ́n wá torí bẹ́ẹ̀ gbé pamọ́ èmi ń béèrè ni o ṣé ó ṣeé ṣe kí wọ́n torí bẹ́ẹ̀ gbé pamọ́ àbí ẹ̀yin màmá tẹ̀ ń wò mí tí ọmọ yẹn àti ọkọ ẹ̀ bá ń jà ṣé ó possible kọ́kọ́ ẹ̀ wá torí bẹ́ẹ̀ gbé pamọ́ ṣé ká sọ pé wọ́n fi punish ẹ̀ ni àbí kí ló lè fà á based on nǹkan tí màmá yìí sọ view tí wọ́n lè mi analyse o àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì wọ́n ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ kan bá a sọ̀rọ̀ pé ṣùgbọ́n òun kò bá màmá sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ làwọn ẹ̀gbọ́n ẹ̀ kan bá a sọ̀rọ̀ kí ló dé táwọn ẹ̀gbọ́n yìí ò wá ṣe jáde sí gbangba kí wọ́n fojú ara wọn hàn kí wọ́n dẹ̀ identify ara wọn pé àwa ni èmi lẹ́gbọ́n Yẹ́misí o position báyìí ni mo wà ní àwọn màmá o mò ń bá Yẹ́misí sọ̀rọ̀ kódà ọjọ́ báyìí ni mo bá sọ̀rọ̀ gbẹ̀yìn wọ́n ní òun là ń mọ́fàfà abẹ́gi náà máa ń bá so a lè mọ̀ wípé lóòótọ́ ẹ̀gbọ́n ẹ̀ báyìí jáde ó sọ fún wa wípé òun bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ mi bá tiẹ̀ wá padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú a lè hold the responsible pé ṣe bó ní òun bá sọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n wí là ń gbọ́ dè ní kí ló burú bẹ̀ fọyẹ́ pé lóòótọ́ la rí inú àwọn ẹ̀gbọ́n tó ń bá sọ̀rọ̀ ẹjọ́ láàrin mi àti kí ló wá burú tí wọn ò lè jáde kí wọ́n wá sọ fún wa pé ẹ má pariwo family wa lórí social media mọ́ o ẹ má jẹ́ drag ọkọ̀ àbúrò wa mọ́ o kò sí náà tó ṣe àbúrò wa kódà àjọ sọ̀rọ̀ lọ́jọ́ báyìí ẹjọ́ kí ló burú bẹ̀ o because nǹkan kan wà tí mo gbọ́ lẹ́nu blogger kan bọ̀bọ̀ tí ó jẹ́ ọmọ ìyá yìí tó wà ní UK tó jẹ́ pé òun gangan ló gbé ọ̀rọ̀ ìwá sọ̀dọ̀ Rotimi Awikonko bàtẹ́ mi sọ wípé tí màmá bá ní owó tí Rotimi fún ló jẹ́ kí òun purọ́ mọ́ bàbá Olúalọ wípé òun wọ́ mọ́ ọmọ màmá tó wà wà UK yẹn kí ló dé tó wà lè jáde kó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí wọ́n ní ó ń bẹ̀rù ni kó ní ẹ̀rù ń bà wọ́n ní ẹ̀rù ló ń bà ṣé ẹ̀rù kan má bàa pa ni àbí ẹ̀rù kan má bàa gbé definitely a jẹ́ pé ìdílé yìí ò mọ nǹkan tí wọ́n ń ṣe nìyẹn because ìwọ ni wọ́n ní mẹ́jọ wá sọ́dọ̀ àkàdúrà rẹ̀ kókó pé ẹ̀gbọ́n yín sọnù ẹ̀rẹ́ gbọ́n yín màmá jáde ó ní òun parọ́ mọ́ Olúalọ ni pé kò sí náà tó sọmọ kí ló dé tí ẹ wá lè jáde àtàwọn ẹ̀gbọ́n tí wọ́n ní wọ́n ń gbùrọ̀ ẹ máa wo bí ọ̀rọ̀ yẹn ṣe ń gbé àwọn olùdílé bí eléyìí tún dìrí tu wọn rí o àwọn tó ní àwọn ń gbùrọ̀ ẹ tí màmá ní àwọn ẹ̀gbọ́n kan gbùrọ̀ ẹ màmá ṣe ti pé àwọn ẹ̀gbọ́n kan ní àwọn máa ń bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó particular ẹ̀gbọ́n yẹn gẹ́gẹ́ tó ń bá sọ̀rọ̀ yẹn ò ṣe jáde sórí social media kó jẹ́ ká mọ̀ wípé gbọ́ lẹ́nu instead of wọ́n wí eléyìí tó dẹ̀ sọ wípé rárá irọ́ ni màmá ń pa o tó wá ní ó ń bẹ̀rù yẹn tó wà UK yẹn kí ló dé tó wà lè jáde sórí social media kó ní lóòótọ́ ní ẹ̀gbọ́n àwọn sọnù kí ló ń ṣẹlẹ̀ géèmù làwọn ìdílé yìí ń play fún wa yìí tábà dẹ̀ dá sọ̀rọ̀ yín sìn bí ọ̀gá mi kan blogger kan bàtí mi fẹ́ dá sọ̀rọ̀ mo ní ṣe bí mo ní advocate for my sister mi ó yẹ kí n dá sí mo ní ìgbà tí ìdílé gangan play game tí ò ní túmọ̀ fún wa kí la fẹ́ ọdún wà láfẹ́ ọ̀run lásán sìn ẹ dá mi lóhùn ìyẹn lọ bẹ́ẹ̀ then ọmọ yìí tún sọ̀rọ̀ wípé lára nǹkan tí ó fà á tí àwọn ọmọ màmá ò ṣe àwọn ọmọ màmá tó ń bá Yẹ́misí sọ̀rọ̀ pé reason tí wọn ò fi fẹ́ gbé Yẹ́misí jáde especially tí wọn ò fẹ́ kí Yẹ́misí bá màmá sọ̀rọ̀ ni wípé wọn ò fẹ́ kí màmá parí ìjà tó wà láàrin Yẹ́misí àti Olúalọ pé torí tá a bá gbọ́ interview tí agbègbè mi bọba kéwì yẹn tó ṣe fún màmá sọmi kan wípé Olúalọ àwọn sọ fún Olúalọ kó yẹ káwọn parí ìjà yìí pé definitely ó dà pé ìjà tó wà láàrin Olúalọ àti Yẹ́misí ni now nígbà tí a bá ń sọ wípé wọ́n ń gbé ọmọ yẹn pamọ́ fún màmá títorí pé kí màmá má bàa parí ìjà tó wà láàrin òun àti Olúalọ so kákó sọ ní àárín ara wa wípé family yẹn gangan ló gbé ọmọ wọn pamọ́ gbà yẹn ọ̀rọ̀ kan bàbá Olúalọ ṣé kákó conclude bẹ́ẹ̀ wípé family yẹn gangan káwá máa drag báyìí wípé tán provide ọmọ yẹn torí ọ̀rọ̀ yìí báyìí wọ́n wí títí dì ní ìsìn then àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n gbé pamọ́ fún màmá yẹn torí wọ́n bá pé tó bá yẹ pé lóòótọ́ ni kí ló dé tí wọn wá lè jáde tó bá wá jẹ́ wípé ẹgbọ́ ọ̀rọ̀ tèmi o kí n tó sọ̀rọ̀ kan fẹ́ tún then tó bá jẹ́ wípé Yẹ́misí kò sí nǹkan tó ṣe wípé ààrẹ àpá kan nínú àwọn ọmọ ìyẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ first born màmá tó jáde tó rán interview pẹ̀lú brother yìí tó dẹ̀ sọ wípé lóòótọ́ làwọn wá Yẹ́misí tó bá jẹ́ pé àwárí àwọn ọmọ màmá kọ̀ọ̀kan tó ń bá Yẹ́misí sọ̀rọ̀ tí màmá dẹ̀ ní òun mọ̀ sáma ní ẹ̀gbọ́n yìí ò mọ̀ sáma ní first born màmá yìí ò mọ̀ ni tó fi wá tẹ̀lé màmá lọ sọ́dọ̀ bàbá Olúalọ láti fẹ́ lọ béèrè Yẹ́misí pé níbo ni bàbá Olúalọ gbé Yẹ́misí sí ṣe pọ̀ ọ̀rọ̀ yẹn kò straight ń sìn because ó sọ wípé ìgbà tí màmá ń sọ wípé bàbá Olúalọ blọọkùn gbàkàwò kan pé so òun náà tẹ̀lé màmá lọ sí check bàbá Olúalọ káwọn lè lọ béèrè ibi tó gbé àbúrò àwọn sí ṣùgbọ́n bàbá Olúalọ fún àwọn ní audience ẹ̀yin dẹ̀ sọ wípé àwọn ọmọ màmá kan sọ wọ́n bá Yẹ́misí sọ̀rọ̀ ṣé tó bá yẹ pé wọ́n bá gbé first born mọ̀ pé apá kan siblings ń bá Yẹ́misí sọ̀rọ̀ ṣé á tún wá tẹ̀lé màmá lọ sọ́dọ̀ bàbá Olúalọ pé ń bológbé àbúrò ń sí ni àbí ẹgbàá mi kí ló ń ṣẹlẹ̀ kò yé mi nǹkan táwọn family yìí ń try láti sọ báyìí o mo tún wá gbọ́rọ̀ kan pé àwọn kan nínú wọn tiẹ̀ wọ́n bá bàbá Olúalọ sọ̀rọ̀ nínú àwọn ọmọ màmá wọn ní àwọn kan close mọ́ bàbá Olúalọ nínú àwọn màmá tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló táwọn èèyàn wá lè jáde kí wọ́n sọ fún wa wípé gbogbo Nàìjíríà kò sí náà tó ṣe àbúrò wa kán jáde kán jẹ́ ká lójú àwọn kán dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ọmọ màmá gangan làwọn so àádẹ́ mẹ́nu kò lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ kan sìn
tó bá jẹ́ pé lóòótọ́ la rí àwọn ọmọ mọ̀mọ́ tó ń bá Yẹ́misí sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ jáde tí màmá dẹ̀ ń tójú yín ba Olúalọ́ lórúkọ jẹ́ ní agbára ìpè àti fàmì olóyìn Olúalọ́ Ọlọ́run á ba gbogbo lórúkọ jẹ́ torí ẹ lajú sílẹ̀ ẹ̀jẹ̀ káwọn èèyàn máa ba bàbá yẹn lórúkọ jẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn ọmọ màmá kankan ẹ̀ ń bá Yẹ́misí sọ̀rọ̀ ẹ mọ̀ pé kò sí nǹkan tó ṣe ẹ mọ̀ pé àlàáfíà ló wà ẹ mọ̀ pé ọ̀rọ̀ inú fámìlì yìí ni ṣùgbọ́n ẹ lajú sílẹ̀ ẹ dákẹ́ ẹ ń jẹ́ káwọn èèyàn máa ti ipa sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àbùkù sí Christianity ní agbára Ọlọ́run ẹ̀mí máa ka gbogbo ní àbùkù nǹkan tí mi fẹ́ sọ nìyẹn. This is Ade Omade. Bye for now. Ade Omade, advocates for the masses.